olùfẹ́ Olúyinká TNT ẹ kú dédé wò yìí ẹ máa enjoy àwọn shows yìí o while it last because tó bá yá àwọn èèyàn ní wo show mi lọ́fẹ̀ẹ́ mọ́ ẹ máa subscribe ní kẹ́ torí show mi wò information tí mo fún àwọn èèyàn yẹn ó ti tó gẹ́ lọ́fẹ̀ẹ́ lófò nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ yìí ó ṣeé ṣe káwọn obìnrin tó máa ń ṣépè kan tún gbé ìpè wọn wá kan tún wá ṣe mi ò mind mo ti sọ fún yín pé tèmi bá fẹ́ ṣe show èmi máa ń rìn wòwò wọ ṣe show ni ẹ kò lè rí tí mo wọ nǹkan sókè bọ̀ lábẹ́ mi ní wọ nǹkan kan sódà tó bá fẹ́ ṣépè tí bá ti rí pé mo fẹ́ ṣiṣẹ́ tó lágbára tó bá fẹ́ ṣépè kó mọ bí tó fẹ́ fèpè sí. ẹ̀yin ọkùnrin ẹ má jẹ́ kí àwọn obìnrin máa mú yín sìn mọ́ obìnrin tẹ́ ẹ bá ti fẹ́ tẹ́ ẹ là lójú tó fi ṣàgbẹ̀yìn lójú yòyò tẹ́ pé ńgbà tẹ́ ẹ ń fẹ́ ó gbóbò sílẹ̀ òṣèré tó ti wá yá tó fi pé òun ti lajú òun fẹ́ máa fi yín ṣakọ ẹjọ́ máa bá tiẹ̀ lọ. obìnrin tẹ́ ẹ bá ti pè pé lọ wo show Yinka TNT tó jẹ́ pé kò fún yín lóbòdó nínú ilé kò mèrè ṣe nínú ilé ẹ wá encourage pé kó lọ wo show yìí pé láti lè fi brush ara ẹ̀ up tó wá ń lagídí tẹ́ ẹ̀dẹ̀ gbádùn nínú ilé yín ẹ jẹ́ kó palẹ̀ mọ́ ẹrù ẹ̀ kó máa lọ. Ipa ò rọjà ipa ò tà á tí èèyàn bá ń ṣe ọkọ àpẹtọkọ bá ń ṣe ìyàwó wọn máa ń wọ ọ̀nà àbáyọ ni bẹ́ẹ̀ obìnrin tí ẹ bá ń fi ọ̀nà àbáyọ wọn lórí ọ̀rọ̀ okó àtòbò tó lóun ò fẹ́ gba ọ̀nà àbáyọ lórí ti lọ́wọ́ yín ẹjọ́ máa bá tiẹ̀ lọ ẹjọ́ máa tó bá wù yín ẹni èwo làbọ̀rọ̀ sọ wípé obìnrin tí ò mọ kó dó ò mèrè ṣe wọ́n dé wá fún ẹ ní platform tó máa fi kọ́ iṣẹ́ wà ní ìranù náà ń ṣe ìranù tí ọkọ ẹ fẹ́ yẹn gangan lọkọ ẹ fẹ́ bẹ́ẹ̀ ò ṣe ò ń pọ́dìṣẹ̀ nínú ilé kí ló ń dúró ṣe nínú ilé yẹn. àwọn obìnrin míì àti ẹ̀wà grow wings débi wípé ẹ máa wà nílé ọkọ kan bóyá ọkọ yẹn kú ni àbó fi yín sílẹ̀ ẹ kó ọmọ lọ sọ́dọ̀ ọkùnrin míì á tọ́jú yín tọmọtọmọ ìmí á rán yín lọ sí school tẹ́ bá ti wá sọ pé ẹ ti débì kan tán ẹ wá grow wings ẹni tó rán yín lọ sí school tó bá yín tọ́jú ọmọ yẹn kò ní jẹ yín kò jọ yín lójúmọ́ kò ń ṣèyàn mọ́ ó ti jèyàn burúkú lójú yín ẹ wá máa treat ẹ bí igbá àkólẹ̀ ẹ wá rò pé ẹlẹ́dẹ̀ ò ní dáa fún yín bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin o ọkùnrin míì náà wà tó yẹ pé obìnrin ló máa gbé o tóbìnrin yẹn máa gbé débì kan tán wá sọ pé kò mọ̀ ṣe mọ́ ẹ tiẹ̀ kì í rántí ọjọ́ ẹ̀san obìnrin mo wá sọ categorically obìnrin tẹ́ ẹ bá ti pè tí kò mọ kó dó tí ò mèrè ṣe tẹ́ wá introduce platform yìí sí tó ní pẹ́pẹ́sẹ̀ kan ìranù náà ṣe ń bẹ̀ tí ò dẹ̀ satisfy yín nínú ilé ẹ lọ dóbò níta tó bá ka lára ẹ má tiẹ̀ fi pamọ́ fún ẹ jẹ́ kó máa lọ. èmi máa ń sọ wípé obìnrin lè ti torí okòrò kódó lọ́dọ̀ ọkùnrin kó kọ ọkùnrin bẹ́ẹ̀ náà ọkùnrin lè ti torí pé kò róbòdò kó kọ obìnrin ẹ má jà tán ra wa kò sáwo kan láwo ẹ̀pà kò sí do or die nínú marriage ìwọ tó bá ti ṣe nǹkan bóyá o mèrè ṣe ọkọ ẹ fún ẹ ní platform tó fi lè kọ eré ṣe dẹ̀ ló o mokódó ó dẹ̀ fún ẹ ní platform tó fi lè mokódó oníranù náà ń ṣe ń bẹ̀ ilé ọkọ is not for you torí o wà allergic sí okó nìyẹn so okó is not for you you have to go. Oko kò ń ṣe ilé ọkọ is not for you because o ti wà allergic sóko oko ti ń fún ẹ ní problem so ń láti lọ. ẹ̀yin obìnrin náà tẹ́ ń wá sórí platform mi tẹ́ èèyàn máa introduce yín sọ́kùnrin tẹ́ ń wá fine boy àbẹ́ mọ̀ pé àwọn tó bá fine yẹn wọn ò kí mọ̀ bòdò ṣẹ́rí àwọn tó ugly tó ń rí tírín yẹn okó tó máa ń wà ní abẹ́ wọn okó yẹn máa ń ní kìmí gidi àwọn tẹ́ bá ti rí pé wọ́n ti fine lójú kìíní kan àwọn ọmọ mi wọn sábà mọ̀ bòdò àwọn ọkùnrin tó rí paraki tí egungun wọn gbó ṣákóṣákó tó dàbí ìgbà tẹ́ pé ojú wọn bóyá wọn ò róúnjẹ gidi jẹ tó ń rí tínrín àwọn olóko wọn máa ń di tó máa ń tóbi dáadáa tó máa ń gbilẹ̀ tó máa ń lè ṣiṣẹ́ dáadáa ẹ máa lẹ́ẹ̀ wá fine boy ní kò look nice ẹ ní kò ṣe kinní kan kò look nice lójú iṣẹ́ mọ nǹkan tó fi ṣabẹ́ ṣe mo kó tó wà lábẹ́ àbí ṣé yànà méjì máa ń jòkú gbẹ ni ẹni tí ò look nice lójú kò wá tún wá ní lóko tó da lábẹ́ àwọn tó look nice lójú gan lóko wọn ò kí ń sábà wúlò. anyway jọ mò ń wá ṣe wá rí èmi á ṣe léyìí mò ń wá obìnrin kan
fún arákùnrin mi kan tó ní láárí tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà bẹ́ẹ̀ specification obìnrin tí mo fẹ́ obìnrin tí ó ti bímọ tán bí àtàwọn ọmọ ẹ̀ ti dàgbà ṣùgbọ́n tó nídìí tó ní fùrọ̀ tó tóbi dáadáa tí kò ń ṣe pé bóyá ikùn ẹ̀ tóbi but no matter bí in fact wọ́n ní bí ìdí yẹn ṣe lè tóbi tó kò lè tóbi jù bọ̀ kó ṣáà má ti níkùn bọ̀ kó ní ìdí tó ya gbá gidi kí fùrọ̀ ẹ̀ tóbi dáadáa mo ń wá rú obìnrin yẹn tí ò lọ́mọ bímọ tó kàn fẹ́ máa gbádùn ara ẹ̀ mọ́ but tó fẹ́ ọkọ but tó nídìí dáadáa tó dẹ̀ lè dóko dáadáa obìnrin ó bá ti fẹ́ wá fọ́kọ lórí platform mi ó láti lọ ṣí nǹkan tó fi bojú òbò ẹ̀ wò máa láti mọ kódó tó bá ti mọ kódó jọ má wá fẹ́ ọkọ lórí platform mi o tó bá ti mọ bódó má wá fẹ́ yàwó lórí platform mi so obìnrin tí mò ń wá preferably tó bá ń gbé ní America ó dáa bẹ́ẹ̀ tó bá ń gbé ní Naija náà ó dáa mo fẹ́ obìnrin tó ní ìdí ṣùgbọ́n tí ò níkùn tí ò lọ́mọ bímọ bọ̀ tí ikùn tí ìfùrọ̀ ẹ̀ tóbi dáadáa tó nídìí gidi tó yẹ pé ẹni tí mo fẹ́ wá fún ẹni tó máa tọ́jú ẹni tó ń wá ìyàwó ìwọ tó bá ti mọ ìyá ọkọ ẹ̀ lò dáadáa tó bá ti wá sórí platform yìí tó jí pé òun sọ fọ́kọ ẹ̀ ò mọ kódó ò mọ̀ yẹ sí ọkọ ṣe ó dẹ̀ ní kó wo program yìí ká TNT oníranù ló ń ṣe ń bẹ̀ èmi náà ni máa bá ọkọ ẹ̀ wá obìnrin tí ò ní ṣèranù obìnrin tó ti sórí obìnrin tí mo máa bá ọkọ ẹ̀ wá obìnrin tó ti gbọ́ lecture yìí dáadáa ni lecture tí wọ́n pè níranù yẹn obìnrin tó máa lo lecture yìí tó máa fi ṣàlùbáríkà obìnrin tó máa lo lecture yìí tó máa wá fi ṣèranù pẹ̀lú irọ́ ni tí wọ́n pè yẹn tó máa wá fi ṣe pẹ̀lú ọkọ ẹ̀ tó máa wá jókòó lẹ̀ ìyẹn lèmi máa bá ọkọ ẹ̀ wá ìwọ tó lè wo ìranù àwọn obìnrin tó ń wò ranù yẹn o tó máa fi ranù yẹn fẹ́ ọkọ gidi àwọn yẹn ni mò ń wá ẹ̀yin ọkùnrin tẹ́ bá ṣàti wà nílé tíyàwó yín ò ti mọ kódó tí ò mọ bì kankan tí ò mọ nǹkan kan ṣe tẹni kó lọ wo platform kó lọ kẹ́kọ̀ọ́ tó ní ìranù ní wọn mọ̀jọ̀rọ̀ kó lọ ẹ má bàa dù ẹ ṣáà máa bọ̀ ẹ tiẹ̀ kọ́kọ́ sọ pé kó excuse yín kí kò sí nǹkan tó ń ṣe ṣé oúnjẹ lẹ wálé ayé yín wá jẹ ni àbí oúnjẹ lẹ fi ìpọkùnrin wálé ayé ẹwà jẹ fẹ́ jókòó sílẹ̀ àìmọye àwọn ọkùnrin tó ń so oúnjẹ fún ọkọ ìyàwó wọn gan ní London ẹ máa fi ìpè kẹ jókòó sínú ilé ọkùnrin kẹ máa dáná ẹ rò pé yẹn ni bàbàrà oúnjẹ kọ́ oúnjẹ ni wọ́n ní kó lọ wo ọ̀nà bó ṣe ń dóko wà ló fẹ́ dóko ìran ní o fẹ́ wo ìranù ni o dẹ̀ mọ kódó oko is coming lẹ máa ń ṣe àwọn obìnrin tó máa nẹsẹ̀ sógiri o mọ kódó o máa rá move ara ẹ̀gàn ò ta sánsán sọ́kùnrin débi tó máa move ọkùnrin wá ní kó lọ wo yíká tí yẹn ti wà ní ìranù náà ṣe bẹ́ẹ̀ àwọn tó ń wò ranù yẹn àwọn ni máa bá fún àwọn ni máa gbé fọ́kọ ẹ̀ bẹ́ẹ̀ ni mi ò fẹ́ ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo rí pé a lot of obìnrin ó dà pé àmọ́ nǹkan tá à ń ṣe obìnrin mi àti bí gbogbo ọmọ inú ẹ̀ lọ sílé ọkọ tó bímọ fún láti sọ òbò ẹ̀ di òbò high mileage bẹ́ẹ̀ ájàjà bọ́ sọ́wọ́ ọkùnrin kan tó máa fẹ́ pẹ̀lú òbò high mileage ẹ̀ wá ti ọkùnrin yẹn wá á kọ́kọ́ fi ó lè fọmọ kan jù lórí àbí kó máa dodo kó fi jọba yá akọ pàkà rẹ̀ up náà máa misbehave ẹni tó ṣe pé fún gbogbo ẹ̀yin ọkùnrin ìyàwó tó ẹ bá ti fẹ́ lé tí ò mọ kó dó tẹ wá ní kó lọ sí orí platform tó ti ń kọ́ bó ṣe ń dóko tó wá níranù náà ṣe ń bẹ̀ ẹni kó máa lọ tó bá lòun ò lọ ẹ wá bá èmi á fún yín ní obìnrin tó jẹ́ wípé ó wá kọ́ ìranù yẹn lórí platform yẹn á dẹ̀ wá fi wúlò fún yín anyway mo ń wá obìnrin tó ní fùrọ̀ tó tóbi dáadáa tí ò níkùn bẹ̀ tó nídìí tó tóbi dáadáa tó dẹ̀ lè dóko dáadáa tó ò bá ti mọ kódó má wá sórí platform yìí mo fẹ́ fọkọ tó bá ti mọ bódó má wá sórí platform yìí mo fẹ́ fẹ́yàwó tó bá ti mọ̀ pé ìwọ ó ń ta mí òbò ń ta mí ni jọ nítorí Ọlọ́run má wá sórí platform yìí má wá ọkọ lórí platform yìí àwọn obìnrin tó bá wà lórí platform yìí tó bá rí ọkọ lórí platform yìí mo fẹ́ kí ìyàwó wọn máa padà sí mi wọ́n máa ránṣẹ́ sí mi kí ọkọ wọn máa padà wá máa ṣàdúrà fún mi ni pé yes Yínká TNT student ni ẹ lóòótọ́ ní àwọn eré tẹ máa ṣe fọ́kùnrin àwọn èèyàn kúkú ti ń gẹ́bà sí mi lórí ọ̀ṣọ́ ọmọ in fact má fi tẹ́sì tí wọ́n sẹ́ǹsì mi lórí ọ̀ṣọ́ ọmọ tí mo ní kẹ́ lọ rà lọ́wọ́ yemkem tí bá fi tẹ́sì tó sẹ́ǹsì mi sí yín
ẹ máa yin Ọlọ́run lógo ni. Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kí anybody tó bá fẹ́ obìnrin lórí platform àbí tó bá fẹ́ ọkùnrin kó máa ṣàdúrà fún mi. Èyí tó bá fẹ́ obìnrin kó ní òun ti ń rìn láyé òun òróbìnrin tó mọ bò tó mọ kó dó báyìí rí. Èyí tó bá bá lẹ̀ fọkùnrin náà máa ní tó bá níyàn dóko òun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òun dóko nìkan tí mo fẹ́ nìyẹn. Tó bá ti mọ̀ pé mi ẹ̀ ò gbé má wá sórí platform yìí wá wọkọ̀ kókò lè wá máa gbọ́ràn. Gbogbo ẹ̀yin obìnrin ilé tẹ́ ẹ̀ mọ kódó tẹ́ ẹ̀ mọ̀ kan ṣe tán ní kẹ́ wá kọ́ṣẹ́ tẹ́ní kinní kan mò ń bọ̀ o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ wá Ọlọ́run tẹ̀ ní jẹ́ kẹ́ mọ kó yẹn dó o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ fúnra ara yín brush ara yín o torí tẹ́ bá brush ara yín kò lè pay mi. Ìdí pé ìranù náà ń ṣe lórí platform yẹn ìdí yẹn náà lẹ máa wà o. Àwọn tó ti wá kọ́ iṣẹ́ ìranù yẹn ń bíbà yìí àwọn ni máa fix fọ́kọ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jọ̀ọ́ obìnrin tó bá ní fùrọ̀ tó tóbi dáadáa ẹ kàn sí mi o. Tó dẹ̀ níkùn tí ò níkùn tó ní fùrọ̀ tó tóbi tí díẹ̀ tóbi dáadáa tó lọ́mú bọ̀ tí ò níkùn tó dẹ̀ sì fẹ́ settle bọ̀ tí ò fẹ́ bímọ ẹ kàn sí mi lágbára Ọlọ́run ire ni ní regret ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá fine boy tí mo ti matchmake tẹ́ wá ń lọ gbàlùmọ̀kọ́rọ́ tẹ́ fẹ́ ṣe pé kinní kan ṣẹ́rẹ́ àwọn ọkùnrin tó ojú wọn máa ń rí dàgbù tó máa ń dàbí ọmọ oko yẹn nǹkan tó máa fi ń ṣe okó sí abẹ́ nǹkan tó máa ń wà ní abẹ́ wọn ní lóko àwọn ọkùnrin tó bá tínrín tí wọn kì í lẹ́mìí tó máa ń tínrín yẹn tọ́rùn wọn máa ń gùn yẹn bọ́n ṣe gùn lóko wọ́n ṣe máa ń gùn o ó dẹ̀ máa ní kìmí bí ẹ̀yẹn báyìí gbogbo ibi tẹ́ bá fẹ́ kó kàn nínú òbò yín ló máa ń kàn ṣẹ́rí àwọn tí wọ́n fàyìn tí wọ́n rí gbìngbìn yẹn oko wọn ò kí ń ju ẹ̀ṣẹ́ náà lọ o ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ń ju ìka lọ o àwọn tó tínrín tó gun ẹbìrì lọ wọn oko wọn máa ń ní kìmí oko wọn máa gùn dáadáa bí ò tiẹ̀ tóbi bó bá ṣe ń lọ tó bá ṣe ń trust tó ń lọ tó ń bọ̀ báyìí á máa dàbẹ́ ni pé wọ́n ń fi irin rìn ẹyẹ di ẹrìnyàn létí ní bí oko wọn ṣe máa rí nínú òbò obìnrin ẹ jẹ́ yára yín brain ẹ má máa wá fine boy káàkiri o àwọn tó ń dàbí pákó bí ajẹ pákó yẹn bí àwọn ọmọ this way to kò ṣe get inside o àwọn ọmọ get inside o kì í lóko lọ́wọ́ àwọn ọmọ this way to lóko wọn máa ń tóbi dáadáa ṣe mọ̀ pé àwọn yẹn wọ́n máa ń bá wọn ẹpọ̀n wọn ní kékeré àti àwọn yẹn ló máa bá wọn mọ́ra ṣe gbogbo oko wọn máa ń ní kìmí ó dẹ̀ máa ń wà healthy àwọn tí ojú wọn bá rí pákó gan yẹn ní kẹ́ máa wá oko wọn láti dó o ẹ má máa fi ẹwà fàṣàgbẹ̀ lójú yòyò gbogbo nǹkan tó ń dán kọ́ ni wúrà o ẹlòmíì lè fáìn kó má mọ̀ bòdo o kò jẹ́ bó ṣe jẹ́ mo ti ní a máa pàdé níjọ́ Friday kó tó dìgbà náà ire lójú owó ń rí o àjọ rírẹ o ẹ má gbàgbé láti follow at Pleasant Glow lórí Instagram ẹ má dẹ̀ gbàgbé láti kọ sí yelkem fún ọ̀ṣọ́mọ àwọn tí mo ti send ẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ sọ thank you sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlá jẹ́ kí àjọṣe wa kó pẹ́pẹ́pẹ́pẹ́ thank you so much ire o ó dàárọ̀.